ètò tí ó mú wá sétí gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold Podcast onáà ní Jumu'ah Mubarak ẹ jẹ́ á gbọ́. Salamu alaikum gbogbo mùsùlùmí mùsùlùmá Jumu'ah Mubarak ló ń sìn pẹ̀lẹ́ o. Jumu'ah Mubarak ní ètò tí ó mọ̀ dé sétí gbọ̀yìn ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ọ̀kànnì Gold Radio Podcast lórí YouTube, Gold Podcast lórí Speaker Studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alámẹ́ta lè tò yí pín sí o. Abala alákọ̀ọ́kọ́ Qira'atul Qur'an níbi tí a ti máa ka Al-Qur'ani sí etí gbọ́ wa. Abala wàásí ló sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì. Síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olótú ètò Ridwanullahi ibn Abdulgafar ní gbogbo ọjọ́ Jímọ̀. Láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jumu'ah Mubarak ló ní pé síláṣẹ a ò ní ṣẹ̀sín o. Innal hamdalillah nahmudu wa nasta'inu wa nastaghfiru wa na'udzu billahi min sururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آله محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba. A ṣe ìkẹ́ àti ìgẹ̀ fásíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún Ọlọ́run. Ọba òun náà la wá dúpẹ́ fún. Ọba Allah tó ṣọ́ wa láti ìjẹjọ́ títí di àkókò yìí. Gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò jẹ́ kankan kọlù wánú ẹ̀ o. Tí ò jẹ́ ká máa fi gbogbo rògbòdìyàn yìí ṣe ìtàn ìbànújẹ́. Ọlọ́run a dúpẹ́ o. Alhamdulillah wa shukran. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. àwa yàn àwa kan sára sí ọ àwa kan sára sọ́lọ́run Ọba. àmọ́ iye àwọn èèyàn ló ti bá ṣẹlẹ̀ yìí lọ. protest or no protest. eléyìí tó sojú wa táwa oníròyìn rí àti eléyìí tí ò sojú wa tá a fetí gbọ́ tọ́lọ́run sì kó wa yọ. Ọlọ́run àwa dúpẹ́ o àwa mọ̀ lórí o. A tún ti dé sórí ètò ìbá ṣe máa ń dé gbogbo ọjọ́ Jímọ̀. Torí àkókò Ridwanullahi ibn Abdulgafar ló kọ́ tèmi ń jẹ́. Èmi ló lóòtú ètò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀. Ẹ má bínú pé rí wa gbọ́ níjọ́ Jímọ̀ tó kọjá lọ. Ká mọ̀ sí pápá lórí ètò fún tòní. Ká mọ̀ lọ sábàlá alákọ̀ọ́kọ́ eléyìí tá a pè ní Iqra al-Qur'an. Abala bí dá sí lọ gbọ́ al-Qur'an ìwé mímọ́ ìwé Ọlọ́run. Eléyìí tó fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi rán sáyé láti wá kọ́ wa nípa ẹ̀sìn Islam. Bismillah ẹ já lọ gbọ́ al-Qur'an. أعوذ بالله من الشيطان الرجيم. وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون
جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود. kò ní jù bá ń lọ fún abala kìrọ́ àlùkùránì fún tòní. tó bá dijọ́ mẹ́jọ a ó mọ̀ tẹ̀síwájú. tó bá dijọ́ mẹ́jọ ìyẹn lábala àlùkùránì bílẹ̀ ń dáná láàmú aláǹfààní àti mọ̀ọ́mú wa torí àkókò. àwọn àfáà wa ti wà ń kalẹ̀. Muhammadu Al-Fatihu Al-Farisi wọ́n ti wà ń kalẹ̀. ẹja lọ gbọ́ wá sí. ẹ ti mọ̀ pé abala tó kàn náà ni lórí ètò yìí lẹ́yìn ìgbà tá a bá ti gbọ́ àlùkùránì ìwé mímọ́ Ọlọ́run. Fadal ya Sheikh, bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba abẹ́yìn fún Ànábì wa Muhammad àtàwọn sàábẹ̀ wọn àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Wọ́n bá kẹ́wọn bá ṣẹ̀kẹ́ bá ṣe òjò gẹ̀ẹ́sì kábàlì wọn. Dámọ̀ sọ ń pa lónìí òun ni ìwà dáadáa kí là ń pè ní ìwà dáadáa. Ìwà dáadáa òun náà ní kéèyàn ṣe tọ́lọ́run bá fẹ́ ní ti dáadáa. Kí ló dé ìwọ tó ń gbẹni láṣẹ ń pé kéèyàn máa ṣe ìwà dáadáa, kí ló dé ìwọ náà kọ́kọ́ practice ìwà dáadáa ká ní ìwà dáadáa ẹ̀ ń pé ó lápa nínú ara rẹ̀. Ó rí pé Ọlọ́run bá sọ pé kábúrọ́ mọ́kítà indallah an taqulu ma la taf'alun. Ẹ̀ṣẹ̀ ara ló jẹ́ kó máa pààyàn láṣẹ tí wọ́n náà ṣe tí ò ṣe tó ti kọ́kọ́ practice rẹ̀ fún ààrẹ. Kí ló dé ètò ṣe bẹ́ẹ̀? Ó ń pààyàn lórí àṣẹ dáadáa lóòótọ́. Ọlọ́run sí ẹni bá pààyàn láṣẹ dáadáa ó dàrẹ́ gẹ́gẹ́ ẹni tó ṣe dáadáa ni. Àmọ́ kò tó ládà ẹni tó yẹ pé òun gẹ́gẹ́ ló ṣe é. Ẹ̀rọ kan ẹja máa ṣe wà dáadáa. Nígbà mo wá sọ̀rọ̀ nípa kí ní jẹ́ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wọ́n máa ti ń jẹ́ dáadáa. Ní jẹ́ dáadáa ní nísìn. Ọwọ́ mọ Ọlọ́run máa ti ń lọ ìjẹ́jẹ́ oṣù tálọ́rẹ̀ orí àwọn nínú dáadáa lọ́rẹ́ wà, nínú dáadáa ní kéèyàn náà lọ́wọ́ wà. Nínú iná dáadáa pọ̀, àwọn bíi tá a lè sọ, àwọn èèyàn míì ń ṣe dáadáa tó mọ̀ pé dáadáa làwọn ń ṣe. Gẹ́gẹ́ bí kò mú òkúta nílẹ̀ ẹlẹ́ òkúta tó lè ṣèyàn léṣe, kò tún sínú gbó, kó ẹni tí mọ́tò rẹ̀ ti bàjẹ́ tó fẹ́ tì, kó bá ti wà dáadáa kaná nìyẹn. Ẹ̀dàkùn ẹja máa ṣe wà dáadáa. Àmọ́ àwọn àyá Al-Qur'ani lọ́nà wọn bá ti ń sọ fún wa wípé nígbà wà dáadáa wá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ma yaf'alu min khairin falan yukfaruhu wallahu alimun bil muttaqin. Ọlọ́run tẹ́ ń bá ṣe dáadáa tó sì ní òótọ́ pẹ̀lú dáadáa tó ṣe tó ṣe dáadáa yẹn láti fi gbà kankan míì. Aláyẹ kí fẹ́rù Ọlọ́run ò ní jẹ dáadáa rẹ̀ yẹn, Ọlọ́run ò ní ṣe láì má ṣẹ̀san fún. Ọlọ́run ò ní ṣe àì má ṣẹ̀san fún tó yẹ pé ń ṣe dáadáa kan nípa kó ba lè gbà kankan lọ́wọ́ èèyàn yẹn ni. Wallahu alimun bil muttaqin. Ọlọ́run ọba olónímọ̀ pẹ̀lú gbogbo ẹni tó ń ṣe dáadáa ti Ọlọ́run ọba kẹ́kẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ká ń ṣe dáadáa nílé ayé, ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe dáadáa nílé ayé, dáadáa kárí mi ní kálukú ń ṣe. Kájà àti mọ̀ pé mi náà mo tá lọ́rẹ̀, láti mọ̀ pé mo ṣe báyìí fún un. Ìyó lẹ́sẹ̀ lé gbogbo nǹkan báwọn ní ẹ̀ lẹ́sẹ̀ ní wípé kò ṣe dáadáa, kò mọ́ wá bẹ̀rẹ̀ nǹkan kan in return. Wọ́n ń bẹ̀rẹ̀ nǹkan kan pé nǹkan kan mo fẹ́ gbà lọ́rẹ̀ mo fẹ́ ṣe báyìí fún un. Aya mi náà tún wá ó ní atamuruna nasa, ó ń pa àwọn èèyàn láṣẹ bèlìbìrì pẹ̀lú kíni pẹ̀lú ká máa ṣe dáadáa. Pàtàǹsà ní à ń fò sàkún wá gbàgbé ẹ̀mí ara yín lórí tẹ̀ gbàgbé ẹ̀mí ara yín tẹ̀ máa ṣe dáadáa yẹn tẹ̀ tán pa àwọn èèyàn lásán lásán. Àwọn tó ń tẹ́jú lórí kìtà bá mùsùlùmí ní olóòótọ́ òun sì ń ka tíra Ọlọ́run ọba òun lójúmọ́ ló ń ṣe tìláwà. Afáàdáta àgì ló ń sọ ronú ni àbọ̀ nílàkà ìtàfin ronú wọ́n ronú. So bẹ́ẹ̀ máa pa àwọn èèyàn lásán lásán ká máa ṣe dáadáa ní so bẹ́ẹ̀ jẹ́ kó odò ládá tán lẹ̀ ìwò ní ládá kan kó má ẹja máa ṣe dáadáa, ẹja mú dáadáa lọ́kùnkúndùn. Ìwọ́n náà mú ọlọ́mà má ṣe kà fún ma gbogbo wàhálà tó ń ṣe lérí àwọn ọmọ rẹ, àwọn tó bá ti ń gbọ́dọ̀ rẹ try kó máa ṣe lọ́dọ̀ wọn náà. Nínú wọn sọdákọ̀ ni, sàárà ni, gbogbo tá a ṣe ń pẹ́ sàárà inú wà dáadáa ló wà. Torí wà dáadáa yìí ó láwọn categories tó pọ̀. Nínú àwọn categories rẹ̀ òun náà ní kéèyàn máa fọmọ ọlọ́mọ mára kó máa ṣàánú ẹni tó mọ̀ yìí tó o sì ní béèrè anything in return. O ní béèrè nǹkan kan padà ń gbé torí nǹkan báyìí mo fi ṣe gbogbo ẹni bá ti ń béèrè nǹkan kan padà òun náà ní ẹ̀san ti tẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ẹ̀san tó wọ́n wá gbà yóò kéré sí ẹ̀san tẹ́ni tó ṣe dáadáa gẹ́gẹ́. Torí dáadáa gẹ́gẹ́
òun ni kéèyàn ṣe nǹkan torí ọlọ́run ọba kó má wẹ̀yìn wọn pé bọ́yá ọlọ́run ó sàn wọ́n lẹ́sàn-án wọn là ń pè ní dáadáa anẹ́bí náà wá sọ pé ó súnà láàkì ìwà dáadáa tó síbi tó lè máa wá dà òun ló máa mú ìfẹ́ àwọn èèyàn ló máa mú ṣe déyìn ló máa mú ilẹ̀ lọ́kàn àwọn èèyàn yẹn bí àwọn èèyàn ló máa ní ìfẹ́ rẹ ló máa ń rinlẹ̀ ní ọkàn àwọn èèyàn ìfẹ́ àwọn èèyàn ló sì máa ń rinlẹ̀ lọ́kàn rẹ kò sí ti ní dáa ju kéèyàn nífẹ̀ẹ́ ara ẹni lọ tọ́wọ́ bí láti mọ dúró lónìí rìn ọlọ́run kó bá wa gbà kó bá wa jẹ́ ká gbòye olúwa dáadáa pọ̀ bọ̀yá dáadáa lè sí pọ̀ ibi o lè rí ibi kan lójú ọ̀nà tó bá ti mú tó sọ sí lóbi tí kò ti ní gúnyàn ó ti sì wá dáadáa kánú Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ní pápá fún àwọn ẹ̀dá pẹ̀bọ́ wa mábàlá kejì náà wà ká mọ̀ fìyún sílé ká mọ̀ fìyún ṣe àmúrọ̀lé gbogbo yòókù lórí ètò yóò tún dijọ́ mẹ́jọ lẹ́yìn ìgbà táfà wa bá ti mú abala nípa ẹ̀sìn wá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafil khalqillah Muhammadun bin Abdullah على آله وصحابه وما والاه أما بعد انتان صلوني جمجة برايد الوضوء على كوكومبه ونعنية كدانية ننجبه إليك يجي قصل الوجه كافي كافو بواجه ونعفوني إليك يتنبه غسل اليدين ونكافو ومجيجي إليك يرينبه مصر الراس كافو مقباي وريوا ẹlẹ́kẹ̀ àwọn bẹ́ẹ̀ gẹ́sùn òrìjìlẹ̀ ẹsẹ̀ wa méjèèjì wọn ní ká pa ò wọn ní ká fọ́ ni ẹlẹ́kẹ̀ ẹ̀fà wọn ni àtẹ̀tíbù bẹ́ẹ̀ làvọ́ ká tó tẹ̀léra wọn bá ti ní àtò tẹ̀léra wọn yẹn ẹlẹ́kẹ̀ ẹ̀rín bẹ́ẹ̀ àlùpàwọ̀ wọn náà ní ká yára ṣe wọn sì ní àmọ́ ẹlẹ́kẹ̀ ẹ̀rín bẹ́ẹ̀ wọn ní bẹ́ẹ̀ ká wá omi ẹlẹ́kẹ̀ ẹ̀jọ́ bẹ́ẹ̀ ká wá omi tó bá mọ́ ká fi ṣe nínú àwọn àti wá mú àníyàn àti ti mú gáàsù ìwájú níjọ́ yẹn èyí dáàmà mú ní gáàsù ìyàdé lónìí gáàsù ìyàdé báwo la ṣe ń fọwọ́ wa lákọ̀ọ́kọ́ bàbá ti kọ́kọ́ bu omi sáàdì á fọ àtẹ́lẹwọ́ wa àti ibi tó pamọ́ níbi ọwọ́ àwọn náà ní àárín àwọn ọmọ níka wa àti ẹ̀yìn ọwọ́ wa á fọ ní ẹ̀mẹ́ta bàbá ti fọ tán irun tọ́lọ́wọ́ bá wíwá Al-Qur'an pé wa aydiyakum ila al-mirfaqayn ká fọwọ́ wa débi kíni débi kókó ọwọ́ méjèèjì ẹlẹ́kẹ̀ẹ́rin mọ́sùlùmí ras wọn ni ká fi omi pa orí wa wọn ni á da omi sí wọn ni ká fi omi pa ni àìlòmí ẹ̀rọ ní báyìí yóò kàn bu omi tí ó kún lọ yóò dá sí ní torí pé yìí tí ó ti rin gbogbo òun tẹ́lẹ̀ so yóò kàn bu omi yóò kàn dá ní òun wọn ni á ṣe báyẹn wọn ni ká bu omi díẹ̀ omi kò sì fi pa báyìí kò fi pa lọ́wájú kò sì fi pa wáyé bí bá ti máa ń para yẹn bẹ́ẹ̀ ni èèyàn ó ṣe ṣe so ẹlẹ́ẹ̀karùn-ún gáàsù òrìjìlẹ̀ báwo lè yẹn ti ń fẹsẹ̀ ẹlòmíì ekún ní máa ń fẹsẹ̀ dé ẹlòmíì sì ní ẹ̀yẹn ẹsẹ̀ rẹ̀ àlímọ̀ ni ó ṣe límọ́tù àlọ́ alájò pé ẹ máa ń pè bẹ́ẹ̀ so yóò fọ ẹ̀yẹn ẹsẹ̀ rẹ̀ tí ò pé ọlọ́run nínú faraídù ló wà ó kádàkùn ká máa ṣe àlọ́ aláyẹn pé ká máa jẹ́ kó máa débi kókó ẹsẹ̀ wa tó bá ti wá fẹ́ ṣe díẹ̀ kó wá débi òkè kókó ẹsẹ̀ wa yẹn kádàkùn ká máa sin ẹsẹ̀ dé kún ẹlẹ́kẹ̀ẹ́fàmẹ́ àtẹ̀tíìbù oníkàtó tẹ̀léra wọn ẹlòmíì ọmọ àlọ́ aláṣẹ tí wọ́n bá ti ń sàrọ̀ àlà yóò kàn gbé yóò gbẹ́sẹ̀ yóò san ẹsẹ̀ yóò san ojú yóò san apá kò ní sin ọwọ́ lára kọ̀ọ̀kan ẹlòmíì ká sàrọ̀ àlá gidigidi kára kò ká mọ́ sàrọ̀ àlá gidigidi ká tó àlọ́ àlá yẹn bàṣẹ ní àtò àlùbáṣẹ ní àtò náà ní gbé ká kọ́ ká wá omi ká bá ti wó omi tán ká fọwọ́ wa débi kókó ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ká bá ti fọ́ tán ká fọ ẹnu wa lẹ́ẹ̀mẹ́ta lára ní ṣe tán ká fín imú wa wọ́n ní àrọ̀mí sí mú wọ́n ní àfín ẹni ara àti àpèjáde padà lẹ́ẹ̀mẹ́ta lára ṣe lẹ́yìn tán ká fọ gbangba wájú wa lára ní fọ gbangba wájú wa tán lẹ́ẹ̀mẹ́ta á wà fọ pọ́ọ̀lọ́ apá wa ọ̀tọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ní pọ́ọ̀lọ́ apá wa níbi ìgbọ́n lẹ́ẹ̀mẹ́ta lára ṣe lẹ́yìn náà tán ọwọ́ àtúnláǹkọ́ ṣe ká tó ṣe tòsí lára ṣe tán alọ́mọṣọ́kọ̀ rà afọ omi wọn ni adomi sédi abomi pa orí wa bá a ti ń sábàlá láǹṣọ afomi pa orí wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà etí lẹ́yìn náà ẹsẹ̀ wa wọn ni a ṣe ẹsẹ̀ wa débi eríkún débi kókó ẹsẹ̀ báyìí wọn ni ká ṣe dé lẹ́ẹ̀mẹ́ta lámàṣẹ gbogbo ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wọn náà alfa ká yára ṣe wọn ni a máa lọ́ra kọ̀ tí ẹlòmíràn kọ́ sí apá náà wọn tún ní apá tìjú azáwọ̀ ya ṣe ìgbẹ̀tàn náà wọ́n sọ bá wọ́n ti ní a ṣe ká máa lọ́ra jù
ọlọ́run ẹ mọ àlọ́ aláyẹn tá à ń ṣe ìmọ́lẹ̀ ní